àfokò mi dọ́nà ọjọ́ kan lèèyàn ń kọ́ gbajúmọ̀ òṣèré bíi tíátà ilẹ̀ wa REMI SURUTU ó ti jáde tán fún Bukky Jesse ó ti jáde fún sì wá fún lésì ọ̀rọ̀ rẹ̀ ó ti jẹ́wọ́ fún kúrò kí sọmọ ọlọ́lé lọ mẹ́sì wá ẹgbọ́n ohun tó sọ. mọ́tò máa pa Bukky dànù ni I'm related to her but I denounce her. Ọlọ́run ní jẹ́ kí n jẹ́rú ẹbí olórí burúkú eléyìí oró bẹ́ẹ̀ yẹn. ṣé wọ́n ti ṣe ya ẹ̀ Bukky ogun àfẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ wa kúkú òjijì ní kó rán apá ẹni wí àjèrè náà yí ẹ̀ ṣé wọ́n ti mú okùn ẹbí ju wo jà yẹn ọlọ́run àbàtì ẹjọ́ náà já ẹ̀mí ẹ̀ kó nà ni àìsàn àpá ẹ̀ kó nà ni wọ́n ti fọ́pá gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó àádé àṣẹ bẹ́ẹ̀ rẹ̀ lágbára lọ́hùn umalẹ̀ ajẹ́jà ṣe bẹ́ẹ̀ rẹ̀ umalẹ̀ apami kún ẹ náà wa kúkú òjijì iná àjòyà ẹ̀. Calm down. No, Dakonishola yẹn ló jẹ́ kórìí mi yí wáyé tó máa lọ olóń comment sórí fọ́tò mi ògùn fẹ́ pa ẹ́ ni nǹkan tó bá mú yín tẹ̀ ìbá tẹ̀lé pátì tẹ̀ fẹ́ tẹ̀lé you cannot stop me I'm not a child you can't bully me away from the public ẹ lè lé mi ọmọ ògbóró lè mi orí burúkú tó bá ń bá yín kó bá yín I will not stop the èpè o I will not stop the èpè. My question is still remains. Wo T-Bells ìyá ẹ máa ta mọ́tò máa pàyà ẹ máa kúkú òjijì kò sí wá kọ́mẹ́ǹtì sí bíbá yẹn. àwọn ọmọ olórí burúkú yẹn ni àwọn òbídíọ̀tì yẹn ni. ẹ ní báyìí láti vote for anybody so. no kọ́ máa wọ̀rì. ẹ má reply anybody. Bukky yẹn sọ ó ní bí woman tó gbọ́mọ dání ní Jos yẹn bó ṣe gbọ́mọ dání tọmọ ẹ kú lọ́wọ́ ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fóun ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún òun àti gbogbo àwọn tó bá wish ní bẹ́ẹ̀ èmi náà ọmọ ti kú lọ́wọ́ mi mo mọ bó ṣe rí òun ló máa rí bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá ti ṣépè fún mi ó ì máa rí fún wọn ó tún sọ fún mi ó ní èmi ń wá ojú ayé èmi sọ pé wọ́n ṣépè fún mi girl press tó bá broadcast kìíní yẹn I now had to screenshot the 2003 tó ti ṣe ìpè yẹn fún mi mo wá láti mo screenshot ẹ mo wá send ẹ sí gẹ́yìn gẹ́yìn wá lóun wá emotional right now money don't be emotional because when this idiot Bukky is talking people will think she's saying the right thing and she's saying the wrong thing she feeds people. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí REMI SURUTU sọ gẹ́gẹ́ bí èsì nínú fọ́nrán lórí bí Bukky Jesse ṣe ń wọ ọ̀túùtù ó ti jáde láti wá fún lésì ọ̀rọ̀ rẹ̀ kí lẹ rí ṣe jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section ẹ má gbàgbé àti subscribe sí channel like àti share video ẹ ṣé gan-an ni a dúpẹ́.